Fújì tó ní percussion, tó ní melody gidi. When you talk of Fuji music, àwa la ní la fi ṣe bẹ́bẹ́. Fuji tó ní percussion, tó ní melody gidi. Kí lẹ̀ ń wá nínú Fuji? Tẹ́ ò ní bá a lọ́dọ̀ wa. Kí lẹ̀ ń wá nínú Fuji o? Tẹ́ ò ní wá lọ́dọ̀ wa. Kí lẹ̀ ń wá nínú Fuji? Tẹ́ ò ní bá a lọ́dọ̀ wa. My music and I, èmi àtòrin mi. My music and I, èmi àtòrin mi. Institution méjì ló papọ̀ tó wá dẹ̀yọ̀ kan. Institution méjì ló papọ̀ tó wá dẹ̀yọ̀ kan. Someone asked me, Shefiu Alao, BABA-OKO, why do you love Fuji so much? I reply, it is the only thing that says when everything and everyone is gone. Iṣẹ́ tó rin ṣe lára kì í ṣe kékeré. Orin ló ń jẹ́ bí ó dára fún òsàn ara. Ìbọ̀wọ̀ ìbàjẹ́ láti dárayá. Ṣe fàájì ara. Iṣẹ́ tó rin ṣe lára kì í ṣe kékeré. Orin ló ń jẹ́ bí ó dára fún òsàn ara. Ìbọ̀wọ̀ ìbàjẹ́ láti dárayá. Ṣe fàájì ara. Ó jẹ́ lọ́wọ́ mi kó dá mi mọ́. Lọ́wọ́ mi kó dá mi mọ́. Kò tó lè máa bá mi ṣe. Lọ́wọ́ mi kó dá mi mọ́. Kò tó lè máa bá mi ṣe. Torí pẹ́ẹ́lí tí yóò gbọ̀n
ò lè bá Shefiu ṣe. Wọ́n ní mo sọ fún wọn kọ́ máa fẹ́ wọ́n mi ṣeré. Èmi ti wí fún wọn kọ́ máa fẹ́ wọ́n mi ṣeré. Mo sọ fún wọn kọ́ máa fẹ́ wọ́n mi ṣeré o. Ẹ̀wọ̀n mi ò dá lára o. Ẹ̀wọ̀n orin mi o. Àti sọ fún wọn Kọ́ máa fẹ́ wọ́n mi ṣeré. àti jẹ́ kó yé wọn kọ́ máa fẹ́ wọ́n ṣeré báyọ̀ ò dáadáa ẹ̀wọ̀n orin mi. Ọba LAMINISA ló ń ṣàjọ̀dún lọ́wọ́. Àjọ̀dún ọdún kẹẹ̀ẹ́dógún ti bàbá gorí ọlá. Oba Munirudeen Adesola. Timi gbogbo Ede. Ede mọ̀kú àrògún. Adé apẹ̀ lórí kí bàtà bá ẹ lẹ́sẹ̀ ọba Ede. Ọ̀pọ̀ lórí Suliyatu mi títí. Ọmọlá wálé o, ayálà wálé títí. Ọkọ Aisha tù mí ìyá ń bíú. Ọmọ méjì tí mo kó jáde níjọ́sí. Ọmọ mi ayálà wálé mi. Àwọn olórí méjèèjì náà ń tọ́jú ọba tì mí gbogbo Ede. Ede máa bọ́ àrògún. Àjọ̀dún ọdún kẹẹ̀ẹ́dógún tó gorí adé. 50 years bá wà sábà. Ẹni lọ́jọ́ Alámísì o. On the 8th of June 2023. Àjàlá o olóríire ló ń kọrin lọ́wọ́. Àwọn Damijé máa ló ń joyè tán mú mi débí. Àwọn aṣípa ló ń joyè tán mú mi débí. Ìsẹ́yìn òròwọ́ mẹ́mẹ́dímọ́kọ́. Abdulrasaq Agbawo ànábì kan ní ṣe báwọn ló ń joyè tán mú mi débí. Baba Mubarak ní kọ́. Baba Mubarak ní ọmọ Adeleke Raufu ọkùnrin ogun. Ìrábìjì olókè 14 olókè 1 million takọtabo ìlú Bíọ́dún. Ìlú Bíọ́dún Chicago àwòdàmíjé. Ọmọ màmá tó dọ́lọ̀ ògbé ń jọ sí Adélékè. Ràúfù mi orí ní kéwú. Bàbá àtọ̀ ibù mi. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin ló ń joyè tí mo fi wá síbí. Lábẹ́ Oba Munirudeen Adesola Láwàlì. Timi Agbale gbogbo Ede. Timi ń kọ́ ó wà lé o.
ọba LAMINISA ńkọ́ o. ó wà lé o. kábíyèsí ọba Muniru ńkọ́ o. ó wà lé o. kó má gbóná wo kó má tutù wo bí ẹ bá ná kó bá rí rúmùrúmù bí ẹ mọ òyìnbó. ọba Munirudeen Timi Agbale Timi Ede Timi kábíyèsí o Agbale o of Ede Ede mọ kú àrògùn o mọ kú àrògùn o a máa ṣọdún ìtàn o má tún rí lọ́dún tó ń bọ̀ Agbale o Ede mọ kú àrògùn o gbogbo àwọn olóyè mọ ní dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo àwọn olóyè pátápátá aṣíwájú àpèsè gbogbo Ẹdẹ ó ní dúpẹ́ lọ́wọ́ yín. Ràúfù Adélékè Orin ní kéwú aṣíwájú àpèsè ni wọ́n fi jẹ́. Ọ̀túnba Adéjàre ọmọ Jacob ọmọ Oyègòkè Tamijé àrẹ̀bọ́bà jírò gbogbo Ẹdẹ abọ́bà ronú abọ́bà jírò abọ́bà sọ̀rọ̀ àjókòó tọ́ba gbogbo Ẹdẹ. Alhaji Abdulrasaq ọmọ Adélékè àgbà owó tó ń pè lágbà owó àgbà owó Ìṣẹ́yìn Òrò ọmọ Ẹ̀bẹ̀dì aṣíwájú Báṣọ̀run àgbàlagbà oyè pátápátá. Abdulrasaq Ajíṣọpẹ́ Kébì Kábírù Ajíṣọpẹ́ ọmọ alálùbáríkà àṣùpá àrẹ̀gbọ́bá ní gbogbo Ẹdẹ ní ti ilé tó kò oyè tó ní kìmí tó lórúkọ tó dùn pé ṣá ni wọ́n fi gbogbo wọn jẹ agbọ́bá ní abọ́bá jírò Báṣọ̀run àtàpẹ́síyànlá pẹ̀lú aṣíwájú. Oyè méjì náà jẹ́ pọ̀ Alao. Oyè méjì náà jẹ́ pọ̀ Alao. Àkọ́kọ́ aṣíwájú àpèsì wọ́n wá so ọ̀pọ̀ òdì kan ṣoṣo àlèpà síwájú abẹ̀lẹ̀pà àpèsì ìyẹn nítorí ìkéwu. Adéjàlẹ́jà kọ́bùnmi Oyègòkè ààrẹ abọ́bá jírò àlèpà rẹ abẹ̀lẹ̀pọ̀ abọ́bá jírò ìyẹn ní ti Jákọ́bù ní dàmíjé. Oyè ẹlẹ́ẹ̀kẹta Adélékè aṣíwájú Báṣọ̀run gbogbo Ẹdẹ Abdulrasaq àlèpà síwájú atúlẹ̀pẹ̀ Báṣọ̀run Adélékè Ìṣẹ́yìn Òrò ọmọ Ẹ̀bẹ̀dì ọ̀wàlà ní ẹgbẹ́ gbogbo owó fún. Àlàwà Adéṣẹ́fíù mi ọmọ Ajíṣọpẹ́ o Abdulkabiru mi olórúkọ tó dùn o ọmọ olórí oníṣègùn gbogbo ọba alé ọba oko ọmọ oníṣègùn àkọ́kọ́ kájáwé lọ́tún káwọn agbó olóṣì ni bàbá wọn fi ń ṣaráyé lóore ọmọ Ajímọ̀dé epo ọmọ Ajímọ̀ ń jẹ́wé ń jẹ́ ilé ọmọ lọ́ba àti mòdèmòdè ń dèrò àwọn ọdẹ níbi èrè kejì ọba rélé ọba róko ọmọ wọn lọ́sùn Òṣogbo. Oyè méjì ni wọ́n fi jẹ ààrẹ àti ìjọba nìyí ààrẹ. Orí mi máa ń jẹ ìṣàrẹ bọ́ba nìyí ààrẹ ẹ̀dá mi máa ń jẹ ìṣàrẹ bọ́ba nìyí ààrẹ. Mo kí gbogbo lóyè pátápátá. Mo wá bẹ̀rẹ̀ sí kí gbogbo wọn àwọn ọ̀rẹ́ olóyè pátápátá
gbogbo Diamond Brothers Club gbogbo Naija ní ti ilé tókó owó tutù ẹkú kalẹ̀ o pẹ̀sì olóye owó ńlá Alhaji Fatayi Rabda Petroleum Oil and Gas gbogbo àwọn olóyè ní ìkìyẹ Ọ̀túnba Michael Olúwọlé Ṣóretirẹ̀ ọmọ Ṣóretirẹ̀ ẹgbàá mọ́lì ṣàbí agbègbè àkàlà bàbá ewu bàbá Rabia àwọn olóyè wọn ní ìkìyẹ bàbá Oyinda àmọ́lá òṣèlú dúpẹ́. Ọmọláyíwọlá Àjàlọ́lẹ̀rù pẹ́pẹ́ ń parọ́ ní Ọmọláyíwọlá Ọmọláyíwọlá Abíọ́dún o Àlàní Chicago mi pàdé Àlàó ní káàdóso bàbá Rabia babalájẹ yìí sọlọ Ọláyíwọlá agbàndán ọkùnrin Ọláyíwọlá bàbá onírùngbọ̀n àgbà àmàlé àwọn olóyè ní ìkìyẹ o ẹkù náwó Abdulsalami Abiola Balógun Oseke Delightful God Hotel International Korabiat bàbá olóyè wọn ní ìkìyẹ àwọn olóyè mẹ́rẹ̀ẹ̀rin wọ́n parapọ̀ wọn ní ìkìyẹ ẹṣẹ mọ̀kò dúpẹ́ wọ́n ní kí n kí Rasaki Adeleke àgbà owó bàbá olóyè ní kókó nínú Diamond Yamana Roland Gas and Oil òyìnbó elépo ọ̀pọ̀ra ṣìdábẹ́bí Ọ̀túnba Adéjàre Jacob Oyèdókè ní nínú olóyè èmi náà ń kí ẹ gbogbo Diamond ní ń kí ẹ aláṣẹ Damije Farm Damije Hotel Damije Oil ọmọ Ìfọ̀rọ̀lù wọn ní kí ẹ ọkọ̀ fún kẹ́ Ọ̀túnba Jacob ṣe mo dúpẹ́ Alhaji Fatayi mi abẹ́fẹ́ ó ọmọ kan sí mú mi welfare officer mi bá ti ké wọ́n ní kí gbogbo lóyè tìǹbù kí ẹ bá ti ké Alhaji Bílíbílí ọmọ Adédọ̀yìn ID dọ́là aláṣẹ Billiard water ID òyìnbó olómi pure water table water kẹtùn fún búrẹ́dì lé ó tún ṣe búrẹ́dì ó tún ṣómi ẹ̀kún ọkọ̀ Ràṣídà gbogbo ẹgbẹ́ wọn ní ìkí ẹ òun náà ní kí àwọn olóyè náà ní kí gbogbo wa ń kíra wa pátápátápátá. Oríyọmí lẹ́gẹ́lẹ́gẹ́ ọkùnrin ogun Oríyọmí tó jọ Lárúbáwá Ismail mísọ́nà gbogbo ẹgbẹ́ aládùúrà ẹgbẹ́ afẹnusọ̀rọ̀ kó sì iṣẹ́ good example aláṣẹ Valley Farm bàbá àgbẹ̀ paraku ọkọ̀ wàlíà ó ṣe gbogbo ẹgbẹ́ ní kí ẹ èmi náà ń kí ẹ ajíṣọ pẹ́tàbírù mi ọmọ orí mọ́gùn jẹ ogun tí ó jẹ ewé ẹ lókun kan ọmọ jẹlẹyẹ ọmọdé kù lọ́lá ọmọdé òye o kápítọ̀ ké ajíṣọpẹ́ golden estate kashia abba ọkọ̀ táwọn káàlìtù ọkọ̀ adénìkẹ́ ọkọ̀ sẹ́nọ́bù mi aláya mẹ́ta o pàdé mi ní ìmùlẹ̀ bàbá Rabia mo kí ẹ gbogbo ẹgbẹ́ ní ìkí ẹ òun náà ní kí gbogbo àlejò kọ́kọ́ nínú olóyè ní Kábírò Adéṣọpẹ́ Àbíbọ́lá àyà kọ̀yú ọmọ Bọ́lájí Jamai Ọládìmúbọ̀ bàbá Oríyọmí bàbá Òkìkí Fáúsà tùwọ́lá ìtànyẹwà ń dé nǹkan bídèmí àtàtọ́kẹ́ Àbíbù èmi náà mi ìkìyẹ o gbogbo ọmọdé Ṣọpẹ́ pátápátápátá Adéṣọpẹ́ ọmọ rẹ wòrò ìdí mọ́ délé. Ààrẹ Olúṣẹ́gun mọ̀ọ́rọ́ Kọ́lá bíkì èrí tóbi níjú ewúrẹ́ ń bínú ìran àjànàkú ò lè lọ bíkì ọba tó máa mẹ́rin so kò tí ì jẹ́ Olúṣẹ́gun Àjàṣẹ́gun aláṣẹ April 4 ọjọ́ ìbí ẹni ọjọ́ tàbí gangan nìyẹn orúkọ tó ń jẹ́ tó fi ń dalé iṣẹ́lẹ̀ ilé iṣẹ́ náà ní parun April 4 kò ní bàjẹ́ lórí ẹ̀ ò bàbá Jẹ́mídé Alhaji Nasiruddin Oyinlọ́lá olókùnkùn gbogbo òkùnkùn
kábíyèsí olókùn kún kọ́ Oyinlọ́lá olókùn kún kọ́ aláṣẹṣẹ jígò Atlantic road construction Alao ó ń ṣe títì building construction ó ń kọ́lé ó tún ń ṣe títì ọkọ̀ àlímọ́tù ọkọ̀ Bùkọ́lá Shefiu ní ìkìyẹ Diamond ní gbogbo wọn aṣíwájú Adédokun Mr. Quadri Adequadri Limited bàbá abẹ́jì bàbá rílí Shefiu ní ìkìyẹ gbogbo ẹgbẹ́ òkìyẹ oní ìkìyẹ gbogbo ẹgbẹ́ owó bàbá rábíà alágíra sákì abẹ́fẹ́ bẹ́rí bẹ́lò ní akẹ́wé jẹ́ gbogbo ọ̀fà solid worldwide solid world hotel solid world hotel Ìbàdàn ní Ìlọrin ọkọ̀ ìlera ní mọ́tàlá ìṣẹ̀rìfà ó bàbá àlè àwọ̀ bàbá ṣùkúrà ó Shefiu ní kíẹ́ Adélékè mìíràn fún mi orí ní kéwù aláṣẹ wíládà boil aláṣẹ wíládà table water ọkọ̀ alárápẹ́ ọkọ̀ jẹ́mílá ọkọ̀ Yétúndé ràúfù mi Adélékè orí ní kéwù bàbá tọ̀yìbù bàbá tọ̀yìbá bàbá sàlámì bàbá mubarak ẹ̀jẹ̀ aláwo jẹ́jẹ̀sì Ìjẹ̀bú Òde lọ́mọ máa wà tó gbé pàwó wálé ráúfù orí ní ké ráúfù orí ní ké ọ̀rọ̀ gbogbo yìí ò ní sọ́lọ́run ọ̀tá kan ṣọ̀tẹ̀ lásán. ọ̀rọ̀ yìí ò ní sọ́lọ́run ọ̀tá kan dìjẹ̀lẹ̀. gbogbo Diamond ọ̀rọ̀ yìí ò lè sọ́lọ́run o wọ́n kan ṣọ̀tẹ̀ ni o. ọ̀rọ̀ yìí ò ní sọ́lọ́run ọ̀tá kan dìjẹ̀lẹ̀. ẹgbẹ́ the sentiment gbogbo àwọn olóyè ní kí yín wọ́n ní ẹkú agbọ̀dì gbogbo the sentiment látòrí Rashidi Ayéfẹ́lẹ́ Rashidi mi Ayéfẹ́lẹ́ president olóyè the sentiment Alhaji Kamorudeen Kẹ́hìndé Àtàndá Aláàgó vice president ẹgbẹ́ Ganiyu Oríyọmí Akànnì leader gbogbo club Alhaji Mọ́ṣúdì Ìbòs Jagaba mi ìṣìwé nínú ẹgbẹ́ Haji Sikiru Láyì mi Sigolat leader gbogbo club Ajina Sirudini Oyinlọ́lá ọmọọba òkùnkùn òun náà ó bẹ nínú Diamond ó tún bẹ nínú Decent Haji Ahmed Ọlọ́run Tóyìn Akéde Ọ̀yọ́ Aláàfin ọmọ Ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbá àṣírí ayé Aliansari Sákàtìrì lẹ́gbẹ́ Alhaji wa Abiyọlọ́run Liasi bàbá Ògbómọ̀ṣọ́ ọmọ ògbé bàbàrò tàgbádá Alhaji Ọládélé Tọ́fíkì àwùjọ gbogbo Ọ̀ṣun chairman organizing committee Alhaji Shakiru nínú Sakari ìyàwó mi Òfè aláṣẹ Emirates Hotel assistant organization nínú ẹgbẹ́ Alhaji Àwíṣẹ Sọmọrí Adini gbogbo Ìbàdàn missionary ẹ̀ṣẹ̀ Kẹ́hìndé ọmọ awolẹ̀ṣẹ̀ Akóredé nínú wa ni Abdul Kasimu Ìmọ̀dọ́là nínú wa ni Haji Sikiru Láyì Bisimilayi nínú wa ni Alhaji Kabiru Jabali Toro òkè ńlá ní Mọ́kà ọlọ́fà àmọ́jọ́mi ọmọ abisujo kan nínú wa ni abúragbajà èèyàn mi ní abúragbajà èèyàn mi ní òbúragbajà ani òbúragbajà èèyàn mi ṣáni ṣéwù òbúragbajà èèyàn mi ṣáni ṣéwù òbúragbajà èèyàn mi ṣáni ṣéwù àwọn ajé abúragbajà owó ọwọ́ ajé ojú lòwúrọ̀ yìí ló bẹ̀rẹ̀ dá sọ̀rọ̀ ìgbẹ́ kan wọ́n ní ìlànà rere fún àgbàjà owó ajé ajé lọ́wọ́ àwọn ajé abúragbajà owó ajé ojú lòwúrọ̀ yìí ló bẹ̀rẹ̀ dá sọ̀rọ̀ ìgbẹ́ kan wọ́n ní ìlànà rere fún ajé lọ́wọ́ wípé kọ̀wọ́ ẹ lànà rere fún mi o.
lẹ́yìn òun ló kọ́ná mi lówó lọ́sẹ̀ yìí òun ló kọ́ná mi lówó. látọ̀rí àbúrò àgbàjá alájà kéwùlà gbẹdẹmukẹ nínú ẹgbẹ́ ọ̀hún ti sẹ́ brothers ni Dr. Láyínká Fáṣọlá Abuja connection ara wa ni Alhaji Mumini ọ̀làánú kan bàbá àbàdàn ara wọn ni kò ní bàjẹ́ fún ẹ gbogbo yín pátá ẹ ṣe. ẹgbẹ́ àlùbáríkà ẹgbẹ́ àlùbáríkà ẹgbẹ́ ìfàlẹ́kẹ̀ tọ́ mi kẹ́rẹ́ àlùbáríkà àlùbáríkà ìfàlẹ́kẹ̀ tọ́ mi kẹ́rẹ́ ṣàmánù gbogbo ẹgbẹ́ Ọ̀túnba Àbáyọ̀mí vice chairman. ọmọ tọ́mi kẹrẹ ṣáwọn ẹgbẹ́ àlùbáríkà squad Ọ̀túnba Àbáyọ̀mí vice chairman Alhaji Sharaba mi yọ̀dà treasurer o Sodiq Mubaraki ní Àyìndé PRO Sheikh Abdul Ahmed Kọ́láwọlé bàbá Agbala Múnigun Mr. Saji Jamiu warawani Alhaji Abdulrasheed Ìjàgbọ́bọ́lú Mọ̀rúfù Ayọ̀wádé Prince Adeleke Ibrahimu Adeleke Adéhùnmí Latifu Wàsíwájú Adeleke Alhaji Yaya Olórùjú warawani Dr. Larry Williams arawani Ìdòwú tọ́mi kẹ́rẹ́ àti kò jẹ́sẹ̀ mọ́ ọmọ Adédoyin arawani gbogbo ẹgbẹ́ ni mò ń kì í lọ́wọ́lọ́wọ́. United Club gbogbo yín la kí United Club gbogbo yín la kí. ẹgbẹ́ United Club gbogbo yín la kí. United Club gbogbo yín la kí. Alhaji Abdulrasaq Adeleke Agbawo Presi Olóyè United Ajigani Iwakewusola Vice Presi Olóyè United Abubakar Mr. Gidado ọ̀gá wa kí ìdádò ara wa ní kábíyèsí o. Alhaji Saiwo Sadau PRO ẹgbẹ́ akéde Ọ̀yọ́ ara wa ní Oríyọmí ara wa ní Ajá Mẹ́dì ara wa ní Túndé Ìjàyà ara wa ní ìjọ Ismaila ẹwà ara wa ní Agada aláṣẹ fẹsítírì hòtẹ́ẹ̀lì Kòròdú àtàlájì Goriola Ọ̀túnba Adékúnlé gbogbo wọn United ẹ ṣé mo dúpẹ́ dúpẹ́. The Sayomen Club of Nigeria Sayomen 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 Alhaji Dáúdà mi Adébẹ́sí BOT Alhaji Abdulrasaq Adeleke Agbawo patron Alhaji Ahmed Kasimu ọlọ́run oúnjẹ ló lọ́mọ olóúnjẹ ló lọ́mọ Ahmed Presi ẹgbẹ́ Haji Kasimu Animọ̀káyé vice president nínú ẹgbẹ́ Haji Ganiyu Adégòkè professor Haji Sẹ́mi Udanku Haji Kasimu Asọ́tẹ́lẹ̀ Dr. Okedele Adeleke Alhaji Lukumanu mi Adégbìtẹ́ Taofiki olówó ẹbí Rafiu Gbẹdẹmukẹ Haji Tajudeen ara wọn ní gbogbo ẹgbẹ́ o ẹ ṣé. àní ayéfẹ́lẹ́ lẹ́rìí yẹn ó máa ná mi lówó lọ. Presi Olóyè nínú ẹgbẹ́ bàbá olóyè ẹ ṣé. Presi Olóyè ò ṣe mo dúpẹ́. Ajira Ìṣídì Ayébẹ́lẹ́ Presi Olóyè nínú ẹgbẹ́ Decent Men Club of Nigeria gbogbo wọn náà decent ẹgbẹ́ yìí ò ní dàrú láéláé Ayéfẹ́lẹ́ o. Ayéfẹ́lẹ́ o. Ó náwó Shefiu o. Ayéfẹ́lẹ́ o.
fẹ́lẹ́fẹ́lẹ́ láyé ilé ayé ìfẹ́lẹ́ o Rashidi fẹ́lẹ́fẹ́lẹ́ láyé ilé ayé ìfẹ́lẹ́ o fẹ́lẹ́ láyé gbà ilé ayé ìfẹ́lẹ́. Fẹ́lẹ́ láyé gbà o ilé ayé ìfẹ́lẹ́ fẹ́lẹ́fẹ́lẹ́ láyé ilé ayé ìfẹ́lẹ́ o fẹ́lẹ́ láyé ilé ayé ìfẹ́lẹ́ o fẹ́lẹ́fẹ́lẹ́ láyé gbà o ilé ayé ìfẹ́lẹ́. Fábíkà mọ́lì ànàkúnmọ́ láyé òtú kókó ọkọ̀ ráfíàtú ká mọ́lì Ògbómọ̀ṣọ́ òtú kókó ọmọ bàbá onímọ́tò l'Ógbómọ̀ṣọ́. Èmi mọ̀lé wọn l'Ógbómọ̀ṣọ́ àfàkàmọ́lì òtú kókó. Àfàkàmọ́lì òtú kókó. Àfàkàmọ́lì ọkọ̀rọ̀ fiat. Ọkọ̀rọ̀ fiatu mi isu ìtì o. Rọ̀fíàtù là ń lè di gbogbo lé. Ayọ̀ Fákámọ́lì olórí oko. Kò ní bàjẹ́ fún ẹ Rọ̀fíà. Ilé ìyá máa tó. Gbogbo nǹkan tí tó kò ní rọ́lọ́lá ọlọ́run ọba. Àdàgbàrá kọ̀rọ̀ ní ti gbin. Kẹjà yí pẹ́. Rọ̀fíàtù Ayọ̀ Fákámọ́lì Kámọ́lì mi. Òtúkókó, 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 òtúkókó. Òkìkí ọkọ nípa ayẹlẹ́kọ̀ọ́. òkìkí ọkọ nípa ayẹlẹ́kọ̀ọ́. Òkìkí ọkọ nípa ayẹlẹ́kọ̀ọ́. Òtúkókó. òkìkí ọkọ nípa ayẹlẹ́kọ̀ọ́. Òkìkí ọkọ nípa ayẹlẹ́kọ̀ọ́. òkìkí ọkọ nípa ayẹlẹ́kọ̀ọ́. Dami, dami, dami ariwo. Adégbìtẹ̀ kú kalẹ̀ Abíọ́dún. Adégbìtẹ̀ Abíọ́dún. Aláṣẹ Agbale International Hotel. Àwọn Kábírù wọ́n máa ṣùpá. Àwọn dàmíjé. Àwọn tàṣípà Kábírù. Àwọn dàmíjé. Olówó Canada ò ṣe. Olówó Canada ò ṣe. Adégbìtẹ̀ bí mo ṣe ń ka Adégbìtẹ̀ ọlọ́ládé wà ní ìjòkó ọkù Sunday ẹ̀gbọ́n mi ní ènìyàn mi ní èèyàn jí mi là ń dárẹ́ tí ọ̀run ìwàlejò ẹjọ́ ńlá ẹ̀gbá mọ́lí ṣàbíyá gbogbo Agbala èèyàn sámà dárẹ́ ẹjọ́ ṣàmúńkọ́ aláṣẹ sáńkà gbogbo wọn lọ́bàdà oko èèyàn jí mọ́ ọmọ láti àwọn bàbá ráfíà àṣewẹ́rẹ́ gbowó àṣewẹ́rẹ́ jayé orúkọ ló ń ro wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́.
ó yá ọmọ kì í gbà sọ o. ọmọ lọ́fà ọmọ jọ̀wọ́ ọmọ kì í gbà sọ o. ìyẹ̀rù wọ́ọ̀kì ọmọ bísú jókòó ọmọ kì í gbà sọ àmì náwó lọ́wọ́. akíngbàsá òun gẹ́gẹ́ ní. aláàjì akíngbàsá òun ná mi lówó lọ́wọ́. ìyẹ́dì rọ̀kì. ìjàkan tí wọ́n jà lọ́fà òṣojú ebè òṣojú kúrò. ìbàṣojú olóko àlàwọ̀n ọmọkùnrin láre. ọmọ bàbá láwọn onígun àgbà oníkéwu. aláṣẹ AKS hotel. ọmọ bàbá lámìnìgùn àgbà oníkéwu. ọmọ bàbá lámìnìgùn àgbà oníkéwu. àwọn adégbìjẹ kọ́ sí Abíọ́dún o. ọmọ bàbá lámìnìgùn òun ò ní lówó. Akíngbàsá AKS aláṣẹ Agbale International Hotel náwó àwọ̀ àṣìpá tèmi àwọ̀ dàmíjé àwọ̀ tí káàdó sórí owó bàbá ṣẹ́fíà Adégbìtẹ̀ Abíọ́dún òun náwó bàbá rábíyá. Abíọ́dún Adébìtẹ́ Abíọ́dún Adébìtẹ́ ó náwó Shefiu BABA-OKO èèyàn ta kí gbàsà wá kí gbàsà wá kí gbàsà olówó orí ọmọ Àṣàbí o. Adébìtẹ́ àwọ̀ Dr. Gbénga àwọ̀ Dr. olóyè Gbénga ọmọdé ìdíjẹ náwó ọ̀nà wàhálà làwọn òkúlé àwọn Dr. Adébìtẹ́ kò ṣe mo dúpẹ́ gbogbo wọn làwọn abúrágbájá o aláṣẹ gbé mi débẹ̀ ó dẹ̀ gbé mi débẹ̀. èèyàn ti lọ Adébìtẹ́ Abíọ́dún o àwọn aṣípa àwọn dàmíjé ó náwó Shefiu Abíọ́dún ta ló sọ pé kò sí ijó. Adébìtẹ́ ti náwó ìgbéyàwó dàmíjé ìgbéyàwó aṣípa ìgbé Abíọ́dún olórúkọ dàmíjé Abíọ́dún. Àwo ni o àwo Àlàó Adé. Àbúràgbájá. Ọkọ mo dúpẹ́ ọlá mi yóò ná mi lówó. Adébìtẹ́ Abíọ́dún. Àbúràgbájá ó ṣe ọkọ Àṣàbí o. Ọmọ wọn ní Lámínígun. Adébìtẹ́ yóò náwó lọ́wọ́. Adébìtẹ́ yóò ná mi lówó. Mo dúpẹ́ ọlá mi ń kọ́. Ọkọ̀ tàdúbì ìbéèrè mo dúpẹ́. Ọkọ̀ ti dúpẹ́ bébí mi sì tí mi náwó. Ọkọ̀ dúpẹ́ bébí mi yóò náwó. Ọmọdé bíi tẹ́ni tèmi o. Èèyàn dọ́kítọ̀ mi Gbénga Canada connection wo ná mi lówó. Olówó Ontario ní Canada. Ẹ bá dé Ontario ẹ bá mi kí bàbá Yọ̀mídé. Adébìtẹ́ tó ń ròyìn bó ń ṣe. Ọmọ Yorùbá tó ń ròyìn bó ń ṣe. Onílé iṣẹ́ ńlá ní Canada ìyẹn ló ń tarí o ilé iṣẹ́ pàtàkì o
àánú ọlọ́run ọba kó máa bá ẹ òbí jẹ. ẹ̀yọ̀nú ọlọ́run ọba kó máa bá ẹ òbí jẹ. ó ní rí wúgbé sánú bí ó ṣe bí ọmọ òbí jẹ. Abíọ́dún àdé ìgbìkẹ́ ọkọ̀ dúpẹ́. ó náwó nítorí àṣìfà sórí dámijé. sórí rasaki yàgáwó. ó náwó sórí orí ni kéwú. ọmọdé lédè òkà èyí ilẹ̀ oṣù. ìwọ́láwo dr gbẹ̀ngà o. iríṣe lóhun ni àìríṣe máa fi kọ́ ẹ láéláéláé. Adégbìtẹ́ o. Adégbìtẹ́ o. Alcoholic director Adégbìtẹ́ o. Bíọ́dún Adégbìtẹ́ Adégbìtẹ́ o. Bíọ́dún Adégbìtẹ́. Alùkọ́sí mi ìjọba Jálàbí o. báyìí la ṣe ń káwọn àfa wa ànàkúnmùlà. ibo ló ń gbé nígboro lọrin tó bẹ́ sọ́pọ̀ mọ̀ọ́kà sí wọn. Àlùkọ́sí mi ọkùnrin ogun àfíjú wa lálùfáà oníjàlábí àgbà o. ìjọba Gálábí Kọ́símù ọkùnrin ogun ọmọ tó mi kẹ́rẹ́ ń náwó odò pẹ̀lú nílé àwọn tó mi kẹ́rẹ́. odò pẹ̀lú ní ilé àwọn tó mi kẹ́rẹ́. ọmọ tó mi kẹ́rẹ́ o ọmọ ajá ló lẹ́rù pẹ́pẹ́ ń pààrọ̀ ní ọmọ tó mi kẹ́rẹ́ kẹ́rẹ́. ọmọ tó mi kẹ́rẹ́ o ọmọ. àwọn àjẹlẹ̀ ètò mi o. Bàbá aláwo mà ní ọmọ tó mi kẹ́rẹ́. Bàbá aláwo àgbà ọmọ tó mi kẹ́rẹ́. Alága gbogbo ẹgbẹ́ àlùbáríkà ọmọ tó mi kẹ́rẹ́. ẹ ti di gúnugún ẹ ò ní kú ní kékeré. ọkọ̀ táwa ká àlìtú mi o. owó bàbá bàbá yá àlùbáríkà àlùbáríkà. àlùbáríkà àlùbáríkà. àlùkọ́sí mi. àlùkọ́sí mi. àlùbáríkà àlùbáríkà. olórí ẹgbẹ́ àlùbáríkà ọmọ tó mi kẹ́rẹ́. ọlọ́run kò dẹ̀lẹ̀ fáwọ́ re bàbá yín tó mi kẹ́rẹ́ àgbà sódò lóògbé tó filẹ̀ ìṣàṣọ́gbóra. ọkọ̀ táwa Júdà tó mi kẹ́rẹ́. ọkọ̀ káfáyà tù mí tó mi kẹ́rẹ́. àwọn tí jẹ́jẹ́ sí Àlàó ọmọ tó mi kẹ́rẹ́. èèyàn Kàbírù wá ṣípa èèyàn Dàmíjé gbogbo wa náà ti mọra wa yíká. ìkànṣó ni gbogbo wa látòṣogbo lọ́wọ́ Ògùn state. ìkànṣó Àràbàtì nígbó kìkìkì ìkànṣó ni gbogbo wa. omi Ọ̀ṣun àtomi Odògùn o
ìkan ṣo ni ọmọ tó mi kẹ́rẹ́ bàbá aláwo mo wá bẹ̀bẹ̀ alúgbẹ̀rẹ̀. Oní màmá fọwọ́ kẹnu. Oní màmá fẹsẹ̀ kẹnu. Ìpolówó ayọ̀ mi kẹrẹ. Ẹ jẹ́ ń gbowó abẹ́ àwọ̀ kọ́ sí mi o. Alùkọ́ sí mi. Onígbàlà bíi Ìlọrin. Gbogbo ní kámẹ́rà